Báyìí ni àwọn òbí àti alágbàtọ́ ṣe kọminú nípa ti ètò ìdánwò WAEC èyí tó bọ́ sí alẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tó jókòó ṣe ètò ìdánwò WAEC yìí. Ọ̀pọ̀ àwọn òbí ni wọ́n sọ dímọ̀ pé pẹ̀lú eléyìí tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá, ó yẹ kí àjọ tó ń rí sí ètò ìdánwò yìí ti wá nǹkan ṣe sí kó má bàa tún ṣẹlẹ̀ nínú ọdún yìí. Ẹ wò ó tún ṣẹlẹ̀ báyìí o. Àwọn òbí ni wọ́n kọminú ni wọ́n ń kùn wípé kí ló tún lè fà á tí ètò ìdánwò WAEC tún ṣe máa wáyé ní alẹ́. Ẹ jẹ́ ká bá wọn débẹ̀. Láti bá àsanwó WAEC ṣé wọ́n ní.